Baba Ijesha ó wà okay o pẹ̀lú interview to grant pẹ̀lú Biola Bayọ̀jọ́ kí ló fi wá pè ní Nàìjíríà náà like Adam a máa ń gbàgbé nǹkan. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Firstly, wo Baba Ijesha ló ti ṣe bẹ́ẹ̀ ló ti lọ síbi ètò ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú Biola Adebayo. Ètò ìfọ̀rọ̀wérọ̀ yìí ló ti wá di ohun tí gbogbo èèyàn ti ń dá lé lórí báyìí. Ọ̀rọ̀ lọ́tún ọ̀rọ̀ lósì ni ó ti ń wá lórí ètò ìfọ̀rọ̀wérọ̀ yìí. Biola Adebayo àwọn kan sọ dímọ̀ pé kò yẹ kó fún Baba Ijesha ní àyè láti máa sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí lórí ètò rẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn kan bẹnu àtẹ́ lu Baba Ijesha lórí àwọn ọ̀rọ̀ èyí tí ó sọ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ yẹn. Ibi tọ́rọ̀ dé dúró lásìkò yìí àti bí Iyabo Òjó ṣe pagi ìkìlọ̀ fún Baba Ijesha wípé kó má mẹ́nuba àwọn ọmọ rẹ̀ o. Ẹ wá gbọ́ bí tí ọ̀rọ̀ náà tún padà yọrí sí. Arábìnrin yìí máa yànnàná àwọn kan tí ó ṣókùnkùn nípa ọ̀rọ̀ Baba Ijesha. Ọ̀rọ̀ tó lágbára òun ni arábìnrin yìí sọ kò ṣe má gbọ́n ní eléyìí. Ẹ wo gbogbo bí ọ̀rọ̀ yìí bá ṣe ń lọ lórí ọ̀rọ̀ Baba Ijesha, Biola Adebayo àti Iyabo Òjó tó fi mọ́ princess gangan tí ọ̀rọ̀ yìí dálé lórí gbogbo ẹ̀lẹ́ láǹfààní láti gbọ́. Ẹ wo àṣírí kan rèé o, ìmọ́lẹ̀ kan ló tún tàn sórí ọ̀rọ̀ yẹn, ẹ jẹ́ ká gbọ́. Àìsí ń bẹ̀ láì bá wọn dá sí. Baba Ijesha ó wà okay o pẹ̀lú interview to grant pẹ̀lú Biola Bayọ̀jọ́ kí ló fi wá pè ní Nàìjíríà náà like Adam a máa ń gbàgbé nǹkan. Gbogbo fídíò tá a rí tó wà ń ta níbi tó ti ń lick fingers ọmọ yẹn àáríran mọ́ wọ́n ti clear lórí internet àbí bóyá o ti sanwó fún àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ clear lórí internet o rò pé kò sí lọ́wọ́ wa mọ́ torí mi ò understand the interview ẹ̀ because you're coming out now to act like the victim níbí báyìí. Baba Ijesha, you were convicted for the crime you committed. Tí o bá ṣe, and there were evidences against you. Torí ẹ̀ ni wọ́n ṣe rún ẹ lọ sẹ́wọ̀n. Ó dẹ̀ ti lọ nìyẹn, ó ti dé nìyẹn. All you need to do is to come out on platforms láti sọ pé I am sorry. To apologize to the child, to the parents, and to Nigerians. To Nigerians nítorí wípé ibi tá place ẹ sí, o sí àbá ẹ bẹ̀. Torí celebrity ni ẹ, a dẹ̀ expect pé were of good conduct. Kì í ṣe pé you coming out to act like the victim. Pé wọ́n parọ́ mọ́ ẹni. You are making it look like the Nigerian judiciary is a mess. Ó ṣe bí ẹni pé Nigerian judiciary has been manipulated. Torí kí ni nǹkan tó ń try láti sọ? Ó lọ sí court. Ó lọ sí court of appeal. Wọ́n strike case a house. So what are you telling us? Tí o bá ṣe àwọn tampan gbogbo àwọn àgbàlagbà wọ́n rí nǹkan tó yàtọ̀ sáwọn alábòsí o. Wọ́n rí wípé o ṣe, yes you did it. So má máa parọ́ irọ́ ìranù wo ló wá pa kí ló tó wá sọ wípé o tọ́jú ọmọ Ìyábọ̀ ṣé nání ni ẹni onírò ayé wọ́n dẹ̀ ní bó ṣe ń ṣe nìyẹn. Wọ́n ní bó ṣe ń ṣe ni okay mú màmá Àdùnní olóríṣà yẹn kọ́tọ́ ló wá bá wọn ní US wọ́n ló ṣe the same thing báwọn gbé gbàjú fún ẹ wọ́n ní wọ́n mú ẹ lọ síbi kan ní UK ó ṣe the same thing. Ọ̀pọ̀ àwọn single mothers tún sọ pé àwọn ọmọ kéékèèké tó ṣe pé at that age at that time ọmọ kéékèèké ni wọ́n they were minors ló máa ń kó lọ sí hotel. Ó fẹ́ kọ́kọ́ àwọn single mother kó bẹ́ẹ̀ tún kó àwọn yẹn náà jáde. So tó bá tún kó àwọn yẹn jáde sí káwọn yẹn náà kí wọ́n tún bring up case against you mo rò pé ó tún fẹ́ padà lọ sí ẹ̀wọ̀n yẹn. Ìtorí pé o dé látẹ̀wọ̀n o kọrin ẹ̀sìn gbogbo wa ń wò ẹ̀ òun ló tún fún ẹ ní audacity láti lọ sọ́dọ̀ Biola láti lọ máa sọ rubbish. A kàn ń wò ẹ ní because kò sẹ́ni tó ní pé kán cancel ẹ kò dẹ̀ sẹ́ni tó sọ pé kán máa accept ẹ back into the society but you need to say sorry. Kò sọ wípé mo ti turn new leaf o mo ò ní ṣe rú ẹ̀ mọ́ o. Kò ń ṣe wípé kò wá kò máa sọ pé wọ́n parọ́ mọ́ ẹ Ọlọ́run á dá fáwọn wò. Gbogbo ẹ̀yin ọkùnrin Nàìjíríà yẹn kí ń rí gbogbo ìwà bàjẹ́ yìí as kìíní. Recently mo post videos àwọn mẹ́ta ọkùnrin àgbàlagbà even bàbá 70 something wà nù wọ́n bá ọmọ kékeré ọmọ 11-year-old sùn. Ọmọ yẹn kéré tẹ́ bá rí appearance ọmọ yẹn ó dàbí ọmọ ọdún 7 kò ní ọyàn láyà. Ẹ jọ̀ọ́ kí ló attract yín sí irú ọmọ bẹ́yìn? Ẹ pọ̀ irú yín báyìí náà lẹ support Baba Ijesha ṣé ní gbogbo yín tẹ́ support Baba Ijesha yẹn tẹ́ dẹ̀ ń wùwà ìbàjẹ́ tí Baba Ijesha wù àṣírí yín máa tú Ọlọ́run máa tú àṣírí yín. Ó ṣe tán èyí Yomi Fabiyi yẹn náà ó sọ wípé wọ́n lo ọmọ as a bait wọ́n lo ọmọ as a bait ní UK náà wọ́n sì ṣe fún ẹnìkan kò tiẹ̀ touch ọmọ yẹn wọ́n arrest ẹ̀ ọlọ́pàá mú mo dẹ̀ mọ̀ pé wọ́n máa ti sentence bọ̀bọ́ yẹn. Ó kàn toast ọmọ yẹn lásán ni ó kàn chat ọmọ yẹn
ó kàn chat ọmọ yẹn ni ọmọ yẹn ìyá ẹ̀ ní kò tàn kó wá ó kàn bá ọmọ yẹn sọ̀rọ̀ lásán ni púpọ̀ ń bá minor sọ̀rọ̀ lásán so ká máa sọ eléyìí tó ń kiss fingers ọmọ yẹn tó ń touch ẹ̀ tó ń rub ẹ̀ ọmọ lọ́mọ torí òpònú nu yín gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ń ṣe yẹn tẹ́ ń support bàbá Ìjẹ̀ṣà yẹn tẹ́ ń support ẹ̀ blindly kọ́ lọ watch yín gbogbo yín bẹ́ẹ̀ ṣe ni à ń rí gbogbo yín bàbá mi wà á fún ọmọ lóyún á fún ọmọ tó bí nínú ààrẹ á fún lóyún tó bá mú wọn tán ni èṣù ni ẹ dáríjì mi orí yín burú ẹ lè discipline ara yín tó bá jẹ́ pé it is a sign of mental health kó máa rí ọmọ kékeré kó máa wà attracted to ọmọdé bàbá Ìjẹ̀ṣà lọ change yẹn kọ́ ló máa ní kọ́ gbà ẹ̀ padà sí society kò jáde kò sọ pé I'm sorry you can go on platforms to say you're sorry for what you did so don't come and tell us wípé I go what about all the videos okay wọ́n sọ fún ẹ wọ́n sọ wípé wọ́n set ẹ up ni but ìgbà tí princess tó ń sọ̀rọ̀ ó ń bẹ́ẹ̀ náà kí ló ń bẹ fún nígbà tó mọ̀ pé ó ṣe mo wá rò pé bóyá òde ni wà ó fẹ́ tọ̀nà àwọn aláìṣẹ̀ sẹ́lẹ́ṣẹ̀ kó wá dàbí pé wọ́n ni victim ìwọ Bíọ́lá Báyọ̀ mo rí ẹ bá wí torí mi ò understand the podcast tó ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣábí amọ́kọ́ nìwọ náà ni ṣó ó lè jẹ́ àbúrò tiẹ̀ ó lè jẹ́ niece ti tiẹ̀ àbí ó lè jẹ́ cousin ti tiẹ̀ ní bàbá Ìjẹ̀ṣà ṣe bẹ́ẹ̀ yẹn fún fine it's good to help him kò sẹ́ni ẹni tó bá ṣubú ó gbọ́dọ̀ dìde but not you bringing in Iyabo Ojo's name nígbà tó mọ̀ wípé Iyabo Ojo fíìmù ẹ̀ fẹ́ jáde ìkà ni ẹ́ ìkà apọmọwẹ̀ ni ẹ́ èèyàn burúkú apọmọwẹ̀ ni ẹ́ Bíọ́lá not now o lè ṣe nígbà míì kò ń ṣèsìn nítorí o mọ nǹkan tó fẹ́ sọ o fẹ́ forúkọ Iyabo chase clout ṣe bí colleagues jọ nìyí ìwà ìkà ló wù yẹn tó rábì amọ ni ẹ ṣé wọn náà lè gbọmọ tiẹ̀ tì tó bá jẹ́ pé o lọ́mọ obìnrin abo lè gbé cousin ẹ ti bàbá Ìjẹ̀ṣà pẹ̀lú gbogbo àwọn antecedent bàbá Ìjẹ̀ṣà wá ní ẹ fẹ́ help ẹ gbà tó wá fẹ́ help ẹ ńkọ́ gbà tẹ́ fẹ́ dáwó fún ńkọ́ ẹ gbọ́dọ̀ bá tẹlòmíì jẹ nítorí pé fẹ́ help bàbá Ìjẹ̀ṣà lórí crime tó commit Bíọ́lá lọ change pẹ̀lú gbogbo àwọn ṣọgbọ́n pé iṣẹ́ kan lèèyàn máa ń ṣe tí ò ní ṣe mí mọ̀ torí gbogbo àwọn iṣẹ́ tó ń dáwọ́lé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bóyá ó ti lọ ṣe èèyàn kan ó jẹ́ lọ bẹ̀ wọ́n kó má bínú torí mi ò rí rubbish tó ń ṣe rubbish ló ń ṣe Bíọ́lá mo dẹ̀ respect ẹ ju gbogbo nǹkan tó ń ṣe yẹn lọ how can you bring Baba Ìjẹ̀ṣà to your platform láti lè máa sọ pé wọ́n parọ́ mọ́ òun ni kò yẹ kó accept ẹ̀ tó bá tẹ̀ pé Baba Ìjẹ̀ṣà wá pé kó wá sọ pé wò ó yá everybody ẹ ṣàánú mi àwọn èèyàn gan adáwó fún kò sẹ́ wọ́n á ṣàánú èèyàn téèyàn bá ṣubú ó gbọ́dọ̀ dìde náà ni now kò sẹ́ni tó ní pé it should be cancelled forever ó ti ṣe but eléyìí tó ṣe wípé nǹkan tó ń ṣe yìí kò ready àti change ó sì máa ṣe again nítorí pé ẹ̀yin kan ẹ̀ ń accept ẹ̀ ń fún ní soft landing ẹ̀ fún soft landing kí ló máa ṣe yín ní Nàìjíríà náà ẹ wá máa pariwo pé gọ́ọ̀mẹ̀ntì kan gọ́ọ̀mẹ̀ntì ẹ̀yin èèyàn gan ẹ̀ dáa because irú Bàbá Ìjẹ̀ṣà yìí kò yẹ kí wọ́n fún ní soft landing rárá nínú society. Ìgbà tó bá jẹ́ pé gbogbo yín tẹ́ bá wá bẹ̀rẹ̀ sí ní bú princess tẹ́ ẹ̀ ṣe gbogbo ẹ̀ ìjọ mi ẹlòmínà àtúnṣe náà torí ó mọ̀ wípé ẹ máa ó láwọn kan èṣù gan ó ní supporters ó láwọn kan tó máa support ẹ̀. Bíọ́lá Báyọ̀ èyí tó ṣe léyè yìí kò dá rárá is a no. O lè máa forúkọ lórúkọ chase clouds now kí ló dé fún views yẹn ó wá mú ẹ wá dárúkọ Ìyábọ̀ kí ló dé tó jẹ́ pé that part gangan òun ló gbé jáde ládùúrú gbogbo nǹkan tí Bàbá Ìjẹ̀ṣà sọ nítorí pé kí gbogbo èyí tí everybody bá ti gbọ́ Ìyábọ̀ Òjó ló ń jáwó it's not fair ó dẹ̀ mọ̀ pé ẹni ẹlẹ́ni fẹ́ ṣe film ó fẹ́ kórúkọ ẹ̀ máa kó máa jáde káàkiri for wrong reasons it's not good. Ṣé wọ́n ní nani Bàbá Ìjẹ̀ṣà ó ló bá Iyabo Ojo tọ́jú ọmọ wò mo rò pé ẹ̀wọ̀n yẹn ó rùn lórí ẹ̀ ó tún fẹ́ padà lọ sẹ́wọ̀n kó wá gbígbà kó lọ change wọ́n ní bó ṣe ń ṣe nìyẹn wọ́n ní wọ́n treat infection bó ṣe ń ṣe káàkiri nìyẹn kó lọ stop ẹ̀ bó jẹ́ pé ó fẹ́ lọ sí rehabilitation center ni kó lọ change ways ẹ̀. Ẹ̀yin ọkùnrin a lot of you men ẹ pọ̀ ní Nàìjíríà bẹ́ẹ̀ yẹn tó ṣe wípé ẹ ní discipline. Bàbá Ìjẹ̀ṣà má jáde mọ́ kó wá máa parọ́ fún wa
má jáde mọ́. Gbogbo èèyàn ló ti sọ, wọ́n sọ wípé o ṣe, you did it. So stop it. Stop that nonsense. Stop your manipulations. Stop your lies. We are not going to buy that. Kẹ bára dáradá yín sàn. Ẹ̀yin onírànù. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.